ọ̀pọ̀ àwọn olólùfẹ́ latest Yorùbá movie náà Kọ́lé Oṣó season 2 apá 10 ni wọ́n ń béèrè wípé ṣé season 3 ń bọ̀ tàbí ó ti parí. Mo láyọ̀ láti sọ fún yín wípé season 3 ń bọ̀ láìpẹ́, ṣùgbọ́n kẹ́ bá lè jẹ́ ní àkọ́kọ́ tí yóò kọ́kọ́ rí season 3 yìí nígbà tí ó bá jáde sí abala lágbo òṣèré láti wò. Ẹ tẹ subscribe button síbẹ̀ ní apá ọ̀tún yìí kẹ́ bá lè jẹ́ ní àkọ́kọ́ tí yóò kọ́kọ́ rí movie náà nígbà tí ó bá jáde sí abala lágbo òṣèré. Ẹ ká lọ sí comment section láti jọjọ jíròrò papọ̀. Àtìgbà tí eré yìí ti bẹ̀rẹ̀ láti orí ìkíní títí dé ìkẹwàá, láti season 1 wọ season 2 báyìí tí à ń lọ sí season 3. Òṣèré wo ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí eré rẹ̀ jù? Ẹ ká pàdé ní comment section. Ẹ má sì ṣe gbàgbé, ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yín kẹ́ bá lè jẹ́ ní àkọ́kọ́ tí yóò rí season 3 náà nígbà tí ó bá jáde sí abala lágbo òṣèré láti wò. Báwo ni ẹ̀yin ṣe rí ìparí season 2 yìí sí? Ọgbọ́n wo ni ẹ̀yin rí kọ́ níbẹ̀? Òṣèré wo ni ẹ̀yin sì nífẹ̀ẹ́ sí pẹ̀lú? Ẹ jẹ́ á pàdé ní comment section. Ó tún dìgbà kan náà.